ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún ẹ̀yin subscriber wa àsọ ìpín ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time ibi tá a wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ Yorùbá tó mọ òtítọ́ tó rí òtítọ́ tó dúró lórí òtítọ́ tó ń ṣe òtítọ́ lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá nation independent sovereign Yorùbá nation mo kí gbogbo akáàkiri àgbáyé inú wọn máa dùn ayọ̀ wa máa fún kálẹ̀ ojú òtítì wa àníṣe àṣìṣe àníṣe àṣìdá gbogbo ibi tá a bá wà ẹnu Ọlọ́run a máa bá wa a máa bójú Ọlọ́run pàdé mo kí gbogbo apádó lólòtítọ́ àti òdodo mo kí wa pé a ní iyèméjì afọkàndúró ṣinṣin ọ̀rọ̀ náà nípa ọ̀rọ̀ òmìnira ó dẹ̀ yé wa dáadáa a dẹ̀ ń rí lò mo dúpẹ́ ẹ ṣé. Àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nǹkan kan wọ́n fi tó mi létí ní èyí ìgbà tí wọ́n kọ́kọ́ fi tó mi létí mo ní mo fẹ́ rí charges náà mo fẹ́ consent ẹ̀ sí mi wọ́n pè mí ní ọ̀dọ̀ wa ní American bíbáyìí gbàtàn pè mí mo ní consent ẹ̀ mo fẹ́ rí torí nǹkan tí mo ti ń wá ni mo ń wá ẹ̀rí wọn náà charge àwọn èèyàn wa kan ní Ìbàdàn ṣe court ọ̀nà colony and all that ká dẹ̀ tó wí ká tó sọ àwọn mídíà kan ti bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ káàkiri wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jákèjádé àti voice message oríṣiríṣi ọ̀rọ̀ rádaràda mo wá wò yí pé kí ló dé táwọn èèyàn kọ́ ọpọlọ sí abẹ́ ẹ̀fẹ̀ nítorí ìjà òmìnira là ń jà yìí téèyàn bá dẹ̀ ń jà ìjà òmìnira àwọn wọn bá sì fìlì pé àwọn ní agbára wọ́n máa ń ṣó power wọn kọta máa ń pè ní show force wọ́n máa ṣó power làwọn alágbára làwọn ṣe wọ́n máa ń ṣó gbogbo bíní gbogbo òdúdú wọ́n ti máa ń jà ìjà òmìnira wọ́n máa ń ṣó show force wọ́n máa intimidate wọ́n máa victimize wọ́n máa ṣe owó ẹ̀. But once tabatel establish pé àjà ìjà òmìnira gbogbo ẹni tó bá ṣó àwọn show of force intimidation yẹn wọ́n máa fojú gbẹ́jọ́ most of the time irú wọn máa ń kú sẹ́wọ̀n ni. Ironically ìgbà tí wọ́n fi ránṣẹ́ sí mi mú ní ẹ fi ìkan náà ránṣẹ́ sí mi kí n rí torí àwọn tó wà in charge kìíní wọ́n wà bẹ́ẹ̀ torí mi ìfẹ́ wà distracted mo fẹ́ remain focused ìpè ká ọmọ Yorùbá ká ṣe nǹkan tó ń tẹ́ máa ṣe kí báwo ni Yorùbá ṣe máa sọ pé kéèyàn máa pẹ́ lórí ní or something like that. Education máa bá ma. Education so èèyàn gbọ́dọ̀ delay o gbọ́dọ̀ máa delay unnecessarily so ìyẹn mo wà focus on but mo ní òkè àwọn tó wà ní ṣáàjẹ mo ní ẹ send ẹ sí mi mo fẹ́ rí ìdí tí mo ṣe fẹ́ rí ni pé àwọn tó wà nínú òmìnira yìí tí wọ́n mọ̀ kan tí wọ́n ṣe àti ìdí tó ń ṣe àbí ìtumọ̀ ẹ̀ tí wọ́n mọ ìtumọ̀ ẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ mú òtítọ́ lórí ìrìn àjò yìí tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Mo rí pé àwọn náà sọ àwọn ọmọ lágbájá kan àwọn ọmọ tèèyàn kan èèyàn kan wà lẹ́yìn èèyàn kan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ a wà lẹ́yìn Ọlọ́run fún òmìnira ilẹ̀ orílẹ̀-èdè wa. Ìgbà tí tọjọ́ta ṣẹlẹ̀ èmi kọ́ ni mo pe rally Ọjọ́ta mi ò pe rally at any time rí. Ìgbà tí tọjọ́ta ṣẹlẹ̀ tí wọ́n pa ọmọ ọlọ́mọ kọ́lọ́n foríjì kọ́lọ́n bá tó àwọn òbí ẹ̀ nínú. Ìgbà tí mo gbọ́ ó ní ìgbésẹ̀ tí mo gbé ní international ní ìta Nàìjíríà láti ọ̀dọ̀ alamẹ́ríkà ló ní ìgbésẹ̀ tí mo gbé. Òǹgbà tí mo gbé ìgbésẹ̀ yẹn èsì tán máa fún mi ní pé ìjọba Nàìjíríà ní àwọn òṣìṣẹ́ kankan fún Yorùbá nation wípé miscreant làwọn tí mo ní láíláí mo ní Yorùbá nation ni àwọn tó jáde fún rally fún Yorùbá nation èmi ò wò wípé àwọn kan ibì kan èèyàn kan náà wà àwọn kan ló pe rally ẹ̀yin méjì àtẹ pé rally mọ́ra yìí náà
tẹ́ ń pariwo tẹ́ ń pe rally tẹ́ ń ṣe gbẹ̀tẹ̀ organize ẹ mọ́ra yín ọjọ́ tán fi síta fún rally yẹn ẹ máa wọ́n tó pé náà number 1 number 2 fi ohùn sílẹ̀ fún rally yẹn ṣe báwọn ni bọ̀tẹ̀ mi ò wo níwọ̀n pé wọn ò pè mí sí àbí mi ò dá sí kò kàn mí ẹ̀mí ọmọ Yorùbá kan ti sọnù ìyẹn ló ṣe pàtàkì ẹ̀mí ọmọ Yorùbá ti sọnù ó dẹ̀ jẹ́ kó dúró fómìnira ìyẹn ló ṣe pàtàkì sọ́dọ̀ tèmi èmi ò mọ èèyàn kan wà lẹ́yìn kan èèyàn kan wà lẹ́yìn èèyàn kan ó dúró fún òmìnira ni ó dẹ̀ pa sórí ìrìn àjò yẹn ìyẹn ló jẹ́ ti dá sí ìgbà tí mo dẹ̀ dá sí wọ́n ní àìrọ̀ kò rí bẹ́ẹ̀ o pé èsì tí wọ́n fún wọn láti ọ̀dọ̀ Nàìjíríà ní pé òkè ṣe Yorùbá nation mo ní wọn ni wọ́n pa kò àárí ẹ̀rí kò sí nǹkan tá a lè fi gbé dúró gẹ́gẹ́ bí ẹ̀rí ọ̀gbà tọ́lọ̀ ti rí pé lórí òtítọ́ àti òdodo ní ìrìn àjò yìí òun ni ẹ̀rí ti Ọ̀yọ́ state ń jáde ironically àwọn tó ń sọ̀rọ̀ àwọn mídíà tó ń sọ̀rọ̀ ìtọ́sọ̀tọ̀kúsọ gidi àwọn ni Ọ̀yọ́ state ń dá lórí charges yẹn kọ́lọ́ka dáadáa torí wọ́n sọ síbẹ̀ wípé láti August 2022 wọ́n náà ti ń ṣe rally tó bá dẹ̀ ṣe rally wọ́n náà máa ń gbé firearms mo sọ pé bóyá àwọn ọdẹ tí wọ́n ní license láti gbé mi ò mọ̀ pa rally náà tó mi ò mọ̀ bó ṣe ń ṣe so kọ́ lọ ka charges yẹn dáadáa ẹ̀yin tí a organize rallies náà bá wí ẹ̀yin gbọ́gbọ́n ni bọ̀dé mi ò wá wò níwò ìyẹn ẹ̀yin ni ọpọlọ yín wà lábẹ́sẹ̀ ẹ̀yin tọpọlọ yín kúrú sí ìrìn àjò tẹ́ rìn tẹ́ mọ̀ tó mọ̀ ìrìn àjò tẹ́ rìn tó jẹ́ pé nǹkan tí ò kàn yín ni gbogbo yín gbé dání gbogbo yín máa pariwo nítorí nítorí ní òmìnira Yorùbá ni ẹ lose focus yín ẹ lose nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ tó mọ̀ òmìnira Yorùbá mọ́ ẹ bẹ̀rẹ̀ sí pín yẹn sọ́tọ̀ pín yẹn oríṣiríṣi rádaràda ẹ face fact òótọ́ wà wájú yẹn rí ẹ sọ̀rọ̀ ń pẹ̀ ṣe kankan lórí ẹ̀ ẹ wá rí wọn náà ti ẹ wọn ṣàjọ fún fẹ́ lónìí wọn ṣàjọ fún kí nípa wọn ń pariwo nítorí ẹ mọ̀ tún mọ̀ òmìnira ẹ farabalẹ̀ gan láti kàwé pé èyí gbọ̀ngàn tẹ̀ ń ṣe rálì ni wọ́n indict ẹ̀yin tẹ̀ ń ṣe rálì gbọ̀ngàn ẹ̀yin ni because ìgbà tá a ṣe Occupy Yorùbá nation àwọn òṣèré rálì a lọ jókòó síwájú secretariat ni wọn ò dẹ̀ mention anything nípa secretariat bẹ́ẹ̀ a jókòó síwájú secretariat ìgbà tá a dẹ̀ tó di pé wọ́n ṣe ìkọ́tọ́ lẹ́kọ̀ọ́ a ní kan short it down the second day even ìgbà táwọn ọlọ́pàá wá the first day nígbà tá a ṣe Occupy Yorùbá nation wọ́n nítorí wọ́n ti bà nǹkan jẹ́ níjọ́ Friday ní ìlú Ìbàdàn nítorí àwọn tí wọ́n rówó gbà àti àwọn tí wọ́n náà sọ̀rọ̀ epo wọ́n náà bà nǹkan jẹ́ tó a dẹ̀ ní àwọn ò bà ọkọ̀ jẹ́ peacefully làwa ṣe gbogbo nǹkan láti bẹ̀rẹ̀ a dẹ̀ jókòó orin ojó oúnjẹ òun ní tiwa wọ́n dẹ̀ kúrò bẹ́ẹ̀ wọ́n lọ. A dẹ̀ ṣe nǹkan tá a máa ṣe ní Ọ̀yọ́ state in particular wọn ò mú anybody nobody was arrested on the ground nígbà tá a ṣe Occupy Yorùbá nation. So arrest them bẹ́ẹ̀ nobody. Ìgbà tá a ti ṣe tán náà ní wọ́n fi ọgbọ́n pè wọ́n náà ní mi ò understand sorry yẹn dáadáa but wọ́n dà pé wọ́n pè wọ́n jáde nílé wọn ni it's kind of kidnapping. Wọ́n wá arrest wọn. So gbọ̀ngbà tó máa gbé pépà jáde ń sin report wọn gbé jáde as suit against them. Wọ́n ní wọ́n ṣe rally láti August 2022. Àwọn ò pé rally náà. So ẹ̀yin mídíà tẹ̀ sọ̀tọ̀ kú sọ ṣe bẹ́ẹ̀ lẹ́ ń pé rally. Àbẹ́yìn kọ́ Sunday watch kan ní rally wà ní. Gbẹ̀mí orí Yorùbá nation as èèyàn kan wà bí èèyàn kan wà lọ́n èèyàn kan wà lábẹ́ èèyàn kan yẹn. Rally tẹ̀ ń pè ṣe bí fún òmìnira Yorùbá lẹ́pẹ́ fún tó bá jẹ́ pẹ̀lú lórí òtítọ́. Nígbà tẹ́ rí irú lẹ́tà yẹn kò yẹ kẹ́ ẹ ti dé kẹbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tó sọ pé láíláí kò sí nǹkan tó jọ kínní kan instead of kẹ́ ṣe òótọ́ fún òmìnira Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí sọ di Onítìrí ibi tẹ̀tí lose focus tẹ̀mọ̀ kan tó ṣe yín. Ẹ lọ tún kà dáadáa o àwọn tó bá mọ ọ̀rọ̀ ẹni kan bá yín kà ẹ̀yin gangan ni wọ́n indict ẹ̀yin tẹ̀ ń gbé rally ni wọ́n indict. Èmi ò ní dúró wò yẹn èmi ò ráyè gbogbo rádaràda yẹn èyí tó kàn mí ní pé wọ́n indict ẹ̀yin tẹ̀ ń ṣe rally yes òmìnira Yorùbá lẹ dúró fún so gbogbo wa tá a dúró fún òmìnira Yorùbá náà bá wí.
wọn ò bá èmi wí o torí ẹ mọ̀ pé mi ò gbé rálì mi ò dẹ̀ mọ̀ pa pé wọ́n gbé firearms mi ò mọ̀ pa yẹn but whatever it is ẹni tó bá gbé nígbà tó bá ń ṣe rálì àwọn ọlọ́dẹ ni mo dẹ̀ ti gbọ́ rí wípé wọ́n ní wọ́n máa ń ní license mi ò rí fídíò yẹn because mi ò ní time láti wo any of those videos mo kàn máa ń gbọ́ ni so àwọn kan náà máa ń sọ bí I don't know but mo gbọ́ kọ́ lọ́ ní license but whatever be the case orí ilẹ̀ wa la wà àdẹ̀ní right láti defend ilẹ̀ wa so wọn lè lo yẹn against àwọn èèyàn wa so wọn ò mú èèyàn ní Occupy Yoruba Nation now wọ́n sì pẹ̀tọ́ rẹ̀ no kò sí kankan no incident ní Ọ̀yọ́ state lórí Occupy Yoruba Nation now kò sí incident argument wọn ní pé àwọn kan tí wọ́n parapọ̀ máwọn tó ṣe protest fún kò sówó àti kò sékòó pé wọ́n rówó gbà báyìí ọ̀tá akọ́gbọ́n nìyẹn but whatever be the case ṣe rí lórí pépà tán kọ yẹn tó ṣe pàtàkì sí èmi ní pé ẹ̀rí ti jáde ẹ̀rí tá a fẹ́ show of force arrogance ìjọba ó ti gbé ẹ̀rí jáde fún wa ní international the Commissioner of Police Ọ̀yọ́ State Inspector General Nigeria àti the Federal Republic of Nigeria wọ́n ti indict wọn láti Ọ̀yọ́ State right now. So Nigeria is signatory to the right to self-determination. Signatory in the charter. Charter there should be no interference. And so far they commit any kind international court of law. We should be proper rule of law there. Constitution is fraud. Pure fraud. So if you see what is more thing, I might be lost in wọ́n ti kọ́ síbẹ̀ sínú pépà yẹn tó ṣe pàtàkì nínú pépà yẹn náà kọ́ síbẹ̀ pé wọ́n seek independence for Yoruba nation that is self-determination fúnra ara wọn ni wọ́n define self-determination bẹ́ẹ̀ yẹn láì nìyẹn tí wọ́n kọ ẹni tó kọ́ ó ṣe gan ni o torí ó ti kọ ẹ̀sùn against Nigeria ní àgbáyé internationally èyí tó kọ yẹn independence for Yoruba nation means self-determination for Yoruba nation. Because I need right to that independence. I need right to govern ourselves. We have the right. And Nigeria signatory to it. So what in that what is ẹ̀rí jáde. Important ẹ̀rí bá ní kí n mú wá nìyẹn nígbà tí wọ́n fi para ọmọ ọlọ́mọ ní ọjọ́ ta. Kò sí kankan tá a rí nílẹ̀ láti sọ pé wọ́n wà against wípé à ń jà fún òmìnira wa. But nísìnyí ẹni tó kọ pépà ní Ọ̀yọ́ state ó ti gbé ẹ̀rí jáde. Wípé wọ́n attack wa, wọ́n intimidate wa, wọ́n wage war against wa ní orí ilẹ̀ wa. Orí à ń demand for independence for Yoruba nation. That is self-determination. Ó define ẹ̀ fúnra rẹ̀. So bàtọ́ dẹ̀ ti jẹ́ self-determination. Báwo náà ti ṣe fẹ́ gba ìjọba? Every time la máa ń sọ pé Nàìjíríà wà ní Nàìjíríà. Every time la ń sọ. In fact, a sọ fún àwọn èèyàn wa pé ẹ fi wọ́n sílẹ̀ kan ṣe process election wọn. Without interference from our side, interfere sí wọn. So n bolo ti rí kán fẹ́ gba ìjọba. We are not ní kankan ṣe pẹ̀lú ìjọba Nàìjíríà. So kò ní ìdípa gba ìjọba. No. Ó ti kọ́ síbẹ̀ we are seeking independence for Yoruba nation. A dẹ̀ ti seek ẹ̀ àti gbà. Òun náà ló fún wa, òun ló gbà fún wa, torí òun ló dá lórílẹ̀-èdè. Orílẹ̀-èdè ni wa. So evidence I need against ìjọba Nàìjíríà signatory to that charter. Ọ̀yọ́ state ti gbé jáde níbi tí wọ́n ti ń ṣe show of force wọ́n ti ń ṣe fáwọn làwọn wà bí àwọn làwọn lágbára kò sí wàhálà téèyàn bá ń ja ìjà òmìnira ní gbogbo ìgbà oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ téèyàn bá ń ja ìjà òmìnira àbí téèyàn bá ń jà fún change àbí téèyàn kan ṣẹlẹ̀ àwọn tí wọ́n ń dojúkọ ti nìyẹn wọ́n máa ń ní àdojúkọ oríṣiríṣi tó pọ̀ wọ́n dúró lórí òtítọ́ wọ́n máa ń ní àdojúkọ gbogbo wa ni kò sẹ́ni tí ò ní nǹkan tó ń sacrifice lórí pé ìjà òmìnira one way or the other. Irú èmi sìn ó ní iye sacrifices láti ṣe tàdẹ̀ ṣíṣe lọ́wọ́lọ́wọ́ lórí pé káwọn èèyàn wa wọ́n gbèsè ayé tó dáa. Àìmọye káàkiri ìlú lágbàáyé ni oríṣiríṣi bọ̀dé kan tó ṣùọ̀ tó dájú ní pé gbogbo ẹni tó bá commit show of force tó ṣagbára illegally ní period yẹn ó máa rí ẹjọ́
ó máa fọ ojú kan ẹjọ́ ní àgbáyé nǹkan tó ń ṣe tàgbáyé nìyẹn tó rán mọ́ pé ti ìlú yẹn wọ́n lè má fẹ́ kí òótọ́ àbọ̀ lè fẹ́ bò mọ́lẹ̀. So but ẹjọ́ àgbáyé ó máa wo gbogbo cases níbi tẹ́tí go against fundamental human rights àwọn èèyàn yẹn. Ó máa ṣó ẹ̀ gbogbo ibi tí wọ́n ti tẹ́tí go against fundamental human rights wọ́n máa indicate ẹ̀ because nǹkan táwọn wà fún nìyẹn báwọn ṣe ń sọ àwọn tó ń dájọ́ òótọ́. So gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ ọ̀fọ̀ sẹ́ni tó sign paper yẹn gbogbo àwọn tó wà involved àwọn náà máa bójú wọn máa fẹ́ ojú kọjá ilé ẹjọ́ internationally yes. Mo dẹ̀ lè aṣọ wọn pé ọ̀mì kan tó kọ sínú paper yẹn èyí tí ò ní lọ sẹ́wọ̀n ẹ̀rọ ni. Èkó tó ti kọ́kọ́ place mark lẹ́kọ̀ọ́ ti Lagos State láti kọ́kọ́ fẹ́ get for Lagos State place mark. Wọ́n ló tí o àwọn òdọ́dọ̀ Yorùbá nation ló àwọn kan ní àwọn rulers kan ní àwọn mistress kan ní wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi òyìnbó. So àárí ẹ̀rí against wọn bọ̀tà sọ fún wọn pé no irọ́ náà pa wọ́n kàn ń parọ́ ni. But Ọ̀yọ́ State ti jẹ́rìí jáde against Nigeria being signatory to the Charter of Self-Determination. Yoruba nation ló kọ́ síbẹ̀ seeking independence for Yoruba nation and that is self-determination. Definition of self-determination ló kọ́ síbẹ̀ fúnra rẹ̀ yẹn. And there was never a time that sọ pé a fẹ́ ṣe nǹkan pẹ̀lú a fẹ́ gba ìjọba Nàìjíríà. I will say it all the time. Mo máa ń sọ repeatedly wípé Nigeria is still Nigeria. Nigeria is still Nigeria. We say it all the time. So ẹ jẹ́ ká máa wòran ogbó gbèsè ká máa gbé lórí yẹn. Gbogbo àwọn tó bá fẹ́ sa agbára kan sá ń tó fẹ́ ṣe kán ṣe pọ̀ mú lè aṣọ wọn pé àwọn kan náà ní last. But one need go unpunished for it because international law. And one thing tí wọ́n mọ̀ tí mi ò mọ ẹni tó ń bá wọn sọ ni pé òfin àgbáyé yẹn ó override that section òfin tó wà ní Nàìjíríà. Signatory ní Nàìjíríà o ní United Nations signatory ní Tunisia ní African Union o sí charter yẹn. So charter tí Nàìjíríà sign severally ni. So ó dẹ̀ ti override whatever tí ó wà ní London òfin Nàìjíríà kan tí ò yé wọn nìyẹn. Kò sí wàhálà òmìnira là ń jà fún. Nǹkan tó dẹ̀ fà á nǹkan tó fà á ò ju wípé téèyàn bá ti pẹ́ lórí nǹkan tó ń ṣe gbẹ́gbẹ́ ó bá pẹ́ lórí ní eṣikéṣi máa bà léèyàn eṣikéṣi nìyí ń sìn. Tó yẹ pé àwọn tó yẹ kó mú òótọ́ tó yẹ kán dúró fòótọ́ kán jà fòótọ́ àwọn gbòòn túmọ̀ nǹkan tó ń ṣe ìsọkúsọ náà sọ. Tó yẹ kán dìde fáwọn èèyàn tí wọ́n mú kórí àwọn yẹn dúró fún freedom ni. Wọ́n ṣe rally wọn ṣáà it doesn't matter. Èmi tẹ̀tẹ̀ up now. Tó èmi mi ò kọ́ fún rally now. But sí mo mọ̀ pé òmìnira Yorùbá náà ń dúró fún. Láwọn tó dúró lórí òtítọ́. Tó dúró lórí òdodo. Àìnílẹ̀ ọmọ ọlọ́mọ tó pa mo mọ̀ náà. Ó ń torí èyí náà níyàn ẹ̀ òmìnira Yorùbá ni. So yẹn náà ó ti ń bọ̀ gbogbo wa nìyẹn. Ṣé ká dó ká fight fún kó má kú lásán? Wọ́n dẹ̀ tún máwọn èèyàn yín sìn wọ́n sọ lórí kíni documentation pé rally. Mi ò pé fún rally. But then wọ́n dẹ̀ mú èèyàn kankan ní grand ibi tá a ti ṣe nǹkan. Nobody. Kò sẹ́ni tán mú fún anything. So wọ́n padà lọ ṣàwọn yẹn wọ́n ti wá kọ reason náà ṣe ń ṣàwọn síbẹ̀. Ipe nítorí rally náà ṣe ni. But then rally náà ṣe bí fọ́ọ̀mùlà Yorùbá ni. There was never a time that sọ pé a fẹ́ ṣe nǹkan pẹ̀lú a fẹ́ gba ìjọba Nàìjíríà. I will say it all the time. Mo máa ń sọ repeatedly wípé Nigeria is still Nigeria. Nigeria is still Nigeria. We say it all the time. So ẹ jẹ́ ká máa wòran ogbó gbèsè ká máa gbé lórí yẹn. Gbogbo àwọn tó bá fẹ́ sa agbára kan sá ń tó fẹ́ ṣe kán ṣe wọ́n mú lè aṣọ wọn pé àwọn kan náà ní last. But one need go unpunished for it because international law. And one thing tí wọ́n mọ̀ tí mi ò mọ ẹni tó ń bá wọn sọ ni pé òfin àgbáyé yẹn ó override that section òfin tó wà ní Nàìjíríà. Signatory ní Nàìjíríà o ní United Nations signatory ní Tunisia ní African Union o sí charter yẹn. So charter tí Nàìjíríà sign severally ni. So ó dẹ̀ ti override whatever tí ó wà ní London òfin Nàìjíríà kan tí ò yé wọn nìyẹn.
kò sí wàhálà òmìnira là ń jà fún nǹkan tó dẹ̀ fà á nǹkan tó fà á ò ju wípé téèyàn bá ti pẹ́ lórí nǹkan tó ń ṣe ó bá pẹ́ lórí ní eṣikéṣi máa bà léèyàn eṣikéṣi nìyí ń sìn tó yẹ pé àwọn tó yẹ kó mu òótọ́ tó yẹ kán dúró fòótọ́ kán jà fòótọ́ àwọn kò túmọ̀ nǹkan tó ń ṣe ìsọkúsọ náà sọ tó yẹ kán dìde fáwọn èèyàn tí wọ́n mú kórí àwọn yẹn dúró fún freedom ni wọ́n ṣe láàyè wọn ṣáà it doesn't matter èmi kẹ̀kẹ́ up now tó èmi mi ò kọ́ ọ̀tún rally now but sí mo mọ̀ pé òmìnira Yorùbá náà ń dúró fún láwọn tó dúró lórí òtítọ́ tó dúró lórí òdodo àìnílẹ̀ ọmọ ọlọ́mọ tó pa mo mọ̀ náà ó nítorí èmi náà níyàn ẹ̀ òmìnira Yorùbá ni so yẹn náà ó ti ń bọ̀ gbogbo wa nìyẹn ṣé ká jó ká fight fún kó má kú lásán wọ́n dẹ̀ tún máwọn èèyàn yín sìn wọ́n sọ lórí kìnnì documentation pé rally mi ò pé fún rally but then wọn dẹ̀ mú èèyàn kankan ní grand ibi tá a ti ṣe nǹkan nobody kò sẹ́ni tán mú fún anything so wọ́n padà lọ ṣàwọn yẹn wọ́n ti wá kọ reason náà ṣe ń ṣàwọn síbẹ̀ ìpè nítorí rally tán ṣe ni but then rally tán ṣe bí fún òmìnira Yorùbá ni àwọn tó bọ́ síta ṣe bí fún òmìnira Yorùbá ni so wáyé tá a ṣe sọ òmìnira Yorùbá tó wá di nǹkan pínpín káàkiri títì èèyàn kan lélẹ̀ èèyàn kan nìyẹn kí ni ìtumọ̀ yẹn because wọ́n jẹ́ kọ́ mọ̀ ìtumọ̀ òmìnira láti bẹ̀rẹ̀ ìgbà tó ń gbé foundation ẹ̀ sílẹ̀ èèyàn kan ṣẹ̀ṣẹ̀ dé èèyàn kan ṣẹ̀ṣẹ̀ dé wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ láti ilẹ̀ wọ́n bá mọ̀ túmọ̀ ẹ̀ láti ilẹ̀ ní máa tọ́tọ́ kú sọ káàkiri ẹ bá dẹ̀ rí nǹkan tó kọ síbẹ̀ ẹ rí pé I'm not involved but still mo wà involved because Yorùbá nation ni Yorùbá nation ni òmìnira lọ́sọ̀ yìí lórí tó mo lè dá sí ẹ lè rí àìpè mi sí rally but definitely mo mọ̀ nípa Yorùbá nation so mo lè dá sí underground ó lè máa dá sí underground mo máa dá sí underground bí mo ṣe dá sí tọjọ́ ta yẹn so mo lè attach tọjọ́ ta yẹn fún ilé ìsìn wọn ní kò sí evidence tó ń sìn táwọn Ọ̀yọ́ state ẹ̀ ti jẹ́ evidence jáde against Nigerian government internationally a lè attach tọjọ́ ta mọ́ mo ti gbé gbèsè yẹn tán ní wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ wá ṣe ìyanu apá kan commissioner of police under Nigerian government ló ṣàwà under inspector general of police ló wà under Nigerian government ẹni yẹn ẹ̀rí tá à ń wá wọ́n ti fún ara wọn gbé wà náà ẹ jẹ́ ká máa wòran yẹn ò ṣe nǹkan tó le ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde àsìkò ti tó téèyàn bá ti ń pẹ́ ẹ̀wọ̀n orú nǹkan yẹn sì mo sọ pé wọ́n máa ti fi dẹ́rù bá àwọn èèyàn wa a ti máa dẹ́rù bá wọn a ti máa ṣe oríṣiríṣi the same thing tó ń lò nìyẹn that is the weapon the fear weapon ọ̀tá ni ọ̀tá burúkú ọ̀tá yíráyé ló ń lò fear ìbẹ̀rù láti máa kó àwọn èèyàn lẹ́rú ni so that ẹni lè béèrè fún ẹ̀tọ́ yín ẹni lè dúró fún ẹ̀tọ́ yín wọ́n máa fi kó àwọn èèyàn lẹ́rú ni bọ̀tún nísìnyí wọ́n ti jẹ́ kí ìjà ẹ̀yà pọ̀ nínú ayé àwọn èèyàn ẹ wo gbà tá à ń jà fún ìgbà ọ̀rọ̀ sójà ń gbà yẹn tá à ń jà fún mandate ọkọ mi àwọn iléeṣẹ́ newspapers tó ń kọ nípa ọ̀rọ̀ ẹ̀ wọ́n máa ń tì wọ́n tún ti àwọn tó jẹ́ olórí wọn mọ́lé pẹ̀lú ẹ̀ wọn ò yí padà wọ́n ṣì ń lọ print jẹ́ pé ẹ̀kọ́ máa rí pé pépà yẹn ń jáde ni níbo náà ti ń rí pé jáde the news time àti tó orúkọ pépà yẹn gbà yẹn tell the news tell wọ́n ti àwọn tó ní ibẹ̀ mọ́lé pẹ̀lú ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ wọ́n mú ìtumọ̀ ìjà òmìnira kúrò nínú dictatorship àwọn sójà wọ́n máa gbé pépà yẹn ní wọn bí wọ́n ti ń print ẹ̀ kò tí ẹ̀ yé ó wá tún ìjọba kò yé ìjọba gbogbo nǹkan tí ìjọba ń ṣe pátá wọ́n ń gbé jáde gbogbo àṣírí wọn wọ́n wá mọ bí ta ló fún wọn láṣìírí báwọn náà ṣe mọ̀ wọ́n mọ́ ẹni tó bá mọ àwọn tó ń bá wọn padì ní ìzòlá àti tí àwọn ọgbà ẹ lọ bèrè wọ́n mú wọn tún mọ òmìnira wọ́n ti àwọn tó ní mọ́lé pẹ̀lú ẹ̀ náà wọ́n ti ilé iṣẹ́ yẹn wọ́n ti ilé iṣẹ́ cotton print pẹ̀lú àwọn tó ń ṣe àwọn ọ̀tẹ̀jà àwọn editors àwọn journalists wọ́n dúró tán ni wọ́n dẹ̀ fi kúlé wọn kiri ní pẹ̀lú ẹ̀ náà wọ́n dúró tán ẹ máa rí pépà yẹn ṣáà ni wọ́n dẹ̀ máa tún oríṣiríṣi nǹkan àṣírí jáde wọ́n ti ń sìn wọ́n ti sọ kan ìwọ́n ti àwọn èèyàn wọ́n ti ń jáyà wọ́n ń bẹ̀rù káàkiri
ìjọba oríṣiríṣi ilẹ̀ ọmọ rí oríṣiríṣi ilẹ̀ ọmọ rí èèyàn ti mọ̀ pé fún ìjà òmìnira ni èèyàn dẹ̀ ti mọ̀ pé èèyàn máa lékè torí òtítọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ freedom is under òtítọ́ ni so òtítọ́ máa lékè ṣáà ni kò sí ni ó máa lékè tó bá dẹ̀ ti lè lékè yẹn ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n kọ̀mìtì àìdá yẹn gbogbo wọn pátápátá wọ́n máa bring wọn to book o wọ́n máa fèsì ẹjọ́ kò sí ni ní àgbáyé kò sí àyè mo sọ fún yín pé àwọn tó kọ̀mìtì tàwọn Jews nígbà yẹn wọ́n lọ ṣe plastic surgery láti change ojú wọn tó wọn ò ní mọ̀ wọn wọ́n rọ̀ wọn o wọ́n rí wọn mú èyí tó pọ̀ ní wọ́n dẹ̀ kú sẹ́wọ̀n àwọn kan ṣì wà lẹ́wọ̀n wọn àwọn kan èyí tó pọ̀ jù mọ́ ẹ̀wọ̀n náà kú sí so kò ṣe pé téèyàn bá ń ja ìjà òmìnira ẹ̀kọ́ lè ṣe kẹ́kẹ́ mú jẹ bẹ́ẹ̀ yẹn ìgbà tí South Africa náà ti mọ̀ pé ó máa le òun náà ṣe sáré ń bẹ Mandela kó ṣe reconciliation pé kó jọ kó má ṣe kó ṣe reconciliation because ọ̀pọ̀ ìpè gbogbo ẹni tó bá ti ṣàìdá nígbà tí wọ́n bá rìnrìn àjò òmìnira àwọn tó ṣàìdá yẹn láti pèsè ẹjọ́ wọ́n láti kò sí nǹkan tán lè mọ̀ ṣe wọ́n láti pèsè ẹjọ́ omoṣọ́lá wọ̀ náà mídíà wa náà tó ń ṣe character assassination wọ́n sọ pé ọ̀gbọ́n ṣáàbà àwọn náà ní degree character assassination lọ́wọ́ náà kí ló kàn mí pẹ̀lú gbogbo àjọ síbẹ̀ yẹn wà jáde kí ló kàn mí I remain focused òmìnira àwọn èèyàn wa ló ṣe pàtàkì sẹ́mi ká bẹ̀rẹ̀ ìgbésí ayé wa gẹ́gẹ́ bọ́ náà ṣe fẹ́ fún wa lórílẹ̀‐èdè wa káwọn ọ̀dọ́ wa rí ògo wọn lò kí ìrọ̀rùn àti ìgbé ayé dáadáa kó wà gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá yẹn ló pin mi yẹn mo fókọ̀sì bí o wà distracted gbogbo oríṣiríṣi tó fi ṣe distraction nìyẹn in fact ìgbàdàn ọkọ mọ lẹ́kọ̀ọ́ tí mo kọ́kọ́ gbé investigation jáde láti America gbà kọ́tọ́ sọ fún mi ní pé wọ́n náà ní ẹ̀kan tí wọ́n mọ́lé kan fi ṣàlẹ́ṣọ̀ ni pé so àwa máa wà distracted so à á lè iná Yorùbá nation wọ́n á lè paná ẹ̀ mo ní paná kíni kí ló kàn wá ṣe bẹ́ẹ̀ irin tí àwa rin ti wá ní kí ló dé tẹ̀mí tàbí ẹ̀ títọ̀dọ̀ wá àyí tàbí ẹ̀ tọ́dọ̀ yìí náà kò sígbà tí mo fẹ́ bá sọ̀rọ̀ tí mo ní pé kán interfere sí nǹkan tẹ̀ ń ṣe election ní so why tẹ̀ interfere sí tiwa fundamental human rights wa làwọn exercise ẹ̀yin náà dẹ́ exercise fundamental human rights kí ló dé ọ̀kan náà sọ fún ọ ní ẹ̀ mo ní ẹ̀ ń ṣe show of force sí o ẹ̀ ń ṣe show of force nígbà tó bá yí padà tí tébù bá yí padà ó lè máa yí padà dandan ní ìjọ òmìnira nìyẹn ìyẹn ò ṣe wọ́n ní wọ́n pé ìjọ òmìnira ni ó máa yí padà tébù yẹn máa yí padà o so gba àwọn tó ń kàn mí sí nǹkan tètè yá mọ̀ ṣé lójú ara wọn sí àwọn wọ uniform ìjọba àwọn ṣe nǹkan tó wà ní àwọn ṣe nǹkan tó wù wọ́n ọ̀dà pọ̀ mẹ́rin èyí wọ́n ọ̀dà pọ̀ máa bọ̀ tó bá jẹ́ olórí ìlú gbọ̀ngàn ni ó kàn mí sẹ̀ wọ́n máa gbé so yẹn ò ní international òfin ni yẹn ò ní ṣe pẹ̀lú pé bóyá o ní agbára kan lé ní àbọ̀ tó bá di ọ̀la tí ìyanu ti ṣẹlẹ̀ tán tó bá gbé kéèsì yẹn ó ti di dandan ni wọ́n máa gbé gbogbo ẹni tó wà ìbọ̀ pátá tó dì sọ́ọ̀bù òmìnira yẹn wọ́n máa gbé wọn tó interfere sí òmìnira yẹn wọ́n máa gbé wọn. so ìgbọ́n tó fẹ́ show of force ẹ̀ kàn continue at least evidence wà ń sìn ká máa present àgbáyé. mo kàn fẹ́ tẹ̀yìn mídíà tẹ̀yìn sọ̀tọ̀kúsọ ẹ lọ wádìí tí ọpọlọ yín wà kẹlú dáadáa fún òmìnira Yorùbá ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe orí kí kéèsì máa wẹ̀ kéèsì ẹ̀yìn fún ara yín ẹ continue gbogbo nǹkan tẹ́ bá mọ̀ ṣe ni kẹ́ máa ṣe gbogbo nǹkan tẹ́ bá mọ̀ sọ ni kẹ́ máa sọ ẹ máa build evidences against ara yín ó ń bọ̀ lórí yín náà ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde o àsìkò ti tó àní ọ̀nà míì ju ọ̀nà tọ́lọ́run fi lélẹ̀ fún wa lọ Ọlọ́run dá wa ní olórílẹ̀-èdè ni o torí àwọn míì tó bá ń sọ̀rọ̀ á máa ní ẹ̀yin Yorùbá nation orílẹ̀-èdè ló ń jẹ́ bẹ́ẹ̀ orílẹ̀-èdè tó ti wà tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ìran àìmọye òyìnbó kan tó wà tẹ̀ pàápàá gbàtó òyìnbó máa dé ó bá a lórílẹ̀-èdè ni nínú ọlá nínú ipò tó dáa nínú ipò gbóni so kò ń ṣe wípé a kàn ń pè nǹkan kan àbí pé a kàn sọ pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ dálù kan lé àti ọ̀kan náà á padà sí bọ́ọ̀lù ń ṣe dá wa
ó kàn yẹ pé pípadà tọ̀tẹ̀ yìí ó máa wà bẹ́tà ni